ẹ káàsán mo kí gbogbo lé o season wà ló ń kí yín lórí Odùduwà TV rédíò ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó yé wa ìyà náà fi ń jẹ wá nínú wọn Nàìjíríà wọn tó ń sanwó fáwọn tí wọ́n ń kọ́ àwọn ọmọ wa níwèé nínú yunifásitì àtàwọn kọ́ bẹ́yẹn wọ́n ń fìyà jẹ àwọn èèyàn wa mínísítà tó wà ń bẹ̀ tó yẹ kó jẹ́ kó dáhùn kọ́tọ̀kọ́tọ̀ ló ń sọ ẹ wá gbọ́n tó ń sọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ ṣeun. This was the last public appearance of the Minister for Education, Adamu, where he tried to intervene on the lingering ASUU strike before he stormed out of the meeting with students. ṣe rí i pé ṣe ló kàn kú ó kàn sọ kọ̀tọ̀kọ̀tọ̀ kò bá wọn sọ̀rọ̀ ìyà náà fi jẹ wá ní lórí ilẹ̀ wa ara tí mo fẹ́ kẹ́ rí rè pé kẹ́ mọ̀ pé ara ti gbé gbèsè ká máa lọ òmìnira ló kàn báyìí gbogbo ọmọ káàrọ̀ òjìrè káwa máa lọ ká dá dúró torí yà Fúlàní lára ẹni tó wà níbẹ̀ bóyá ló kàwé ó dẹ̀ ń fìyà jẹ wá. Members of the Academic Staff Union of Universities ASUU resumes nationwide strike on the 14th of February 2022. The strike is to protest against the continued use of the Integrated Payroll and Personnel Information System (IPIS) for lecturers and refusal of the federal government to implement the 2009 renegotiated agreement that was completed in May 2021. More than 4 months after, the striking lecturers are yet to return to work. Classrooms remain shut and covered in dust as lonely walk paths symbolized the situation in public universities across the country. àwọn arábì wọn fẹ́ eré fún àwa ọmọ káàrọ̀ òjìrè tàtàwọn Ìgbò àwọn ará wa Ìgbò àtàwọn Middle Belt àwọn Fúlàní fìyà jẹ wá lórí ilẹ̀ wa ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká máa lọ. I met with students who looked obviously upset with the situation of things. While some refused to speak on camera, others believe that now is the time for them to resume lecture. Knowing that all their children are abroad, I don't blame them for not caring. ṣé ń gbọ́ wọ́n ní gbogbo ọmọ wọn ti rán àwọn ọmọ wọn lọ sí sókè òkun ara ń tẹ̀sẹ̀ láti gbọ́ òmìnira rẹ̀ wọ́n ń fìyà jẹ wá lórí ilẹ̀ tiwa àmọ́ wọ́n rán àwọn ọmọ wọn lọ sí iléèwé lókè òkun ẹ rí i pé ìyà náà fi ń jẹ wá ó ti wá tó báyìí ó ti tó ẹ jẹ́ kí á tẹ̀síwájú. So whenever they're ready, they can release us. My perspective of life has changed to an extent. I've been pursuing other things, and I can say my goals, like my goals before, are not my goals now. The striking lecturers' demand include failure of the federal government to implement the 2009 gbogbo àdéhùn tọ́jọ́ sí tán tẹ́ kán múṣẹ kíjọba múṣẹ wọn ṣe òun lákàrẹ́ ìsìn wọ́n ní àwọn ìjọba láti ìgbà tán ti ṣàdéhùn láti 2009 pé gbogbo nǹkan tí wọ́n ti ètò tán náà máa tún ṣe wọn gbé kò wáyé wọn jẹ́ kí ètò pé kí gbogbo kìíní kó wà ń gbangba tán máa ń ṣe gbogbo ètò lórí ọ̀rọ̀ ti àwọn iléèwé kó wà ń gbangba kí gbogbo àgbálẹ̀ rí irọ́ wọn mẹ́nubà wọ́n ní owó tó yẹ kán pèsè fún àwọn iléèwé wọn ò ṣe eléyìí tó wá tún wá burú jù wọn ò sanwó fún àwọn èèyàn wa wọ́n dìídì má sanwó fún wọn wọ́n dìídì má sanwó fún wọn di bó ṣe ń sọ̀rọ̀ yìí oṣù mẹ́rin sìn wọ́n ti kó gbá wọlé wọn ṣiṣẹ́ iṣẹ́ akọ̀wé fáwọn iṣẹ́ akọ iléèwé láti máa kọ́ àwọn ọmọ wa ní iléèwé torí ìjọba tí wọ́n sanwó tó yẹ kán san fún wọn ara wọn Nàìjíríà yín nìyẹn o ṣọ́rọ̀ mi yẹn ara wọn Nàìjíríà yín nìyẹn. negotiated agreement with ASUU, refusal of federal government to adopt the University Transparency and Accountability Solution (UTAS), the need for increased funding of state universities, and the non-payment of withheld salaries. fáwọn iléèwé láti lè máa ṣe àwọn tó yẹ kán ṣe wọn ò lè sanwó fáwọn òṣìṣẹ́. Though the ASUU strike was a product of failure of successive governments to honor agreements, educationists are concerned about contribution of the Ministry of Education to efforts aimed at resolving the issues raised by the union. Where is our Minister of Education in Nigeria? It's a sad reality. He is unavailable. He is not speaking. He is talking to no one. ASUU has been on strike. We only hear the Minister of Labour, the SGF, and Mr. President talking about education, talking about how to resolve the ASUU crisis. Mr. Minister of Education has not spoken one day concerning this strike, and it's heart-rending. Education in Nigeria is in comatose, is in limbo because of the man at the ends of affair.
a lot àwọn Fúlàní wọ́n dìídì ṣe kínní yìí ni wọ́n fẹ́ fìyà jẹ wá ẹ jẹ́ káwa máa lọ ẹ jẹ́ ká gbòmìnira ẹ jẹ́ á máa lọ. of destinies have been wasted. These children don't have anywhere to go, and they are taken to a lot of social vices. Even if the president will compensate his friend, Adamu, with something, it shouldn't be education. Government has been very recalcitrant and also, for want of word, almost irresponsible. Níjọba wọ́n fẹ́ kó wa sóko ẹrú ní sẹ́yìn ẹ jẹ́ ká máa lọ. Government will feel so relaxed and so indifferent about the plight of millions of students who have been at home in the last 4 months. Much more fundamentally, while these young people are idling away at home, the government and its paraphernalia are busy talking about the next election. According to it, Ṣẹ́rí kàkà kan sanwó fáwọn àwọn òṣìṣẹ́ kí wọ́n àwọn ọmọ lè padà sílé ìwé wọ́n sọ̀rọ̀ nípa ìdìbò ara ta ṣe ń sọ ń sìn ẹ gbàgbé ọ̀rọ̀ ìdìbò 2023 ẹ jẹ́ ká kọjú sí ọ̀rọ̀ òmìnira wa ká gbòmìnira káwọn ọmọ wa kán lè padà sílé ìwé ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire tàbá ti gbòmìnira wa gbogbo orúkọ báyìí kò lè wáyé torí àwọn òfin máa wà nílẹ̀ tó yẹ pé gbogbo àwọn tàbá yàn sípò òfin yẹn náà láti tẹ̀lé ìjọba tó wà ń bẹ̀ ń sìn àwọn lófin ìlú tí ò sófin kò lè ṣe kíni kò sí ẹ̀ṣẹ̀ òun ló wà nílẹ̀ yìí o ara ta ṣe fẹ́ gba òmìnira òun lè rí yẹn ẹ jẹ́ kí n dá dúró báyìí torí mi fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù bóyá mo lè para wákà tó sọ lórí live but mo fẹ́ kí gbogbo kó yé wa ara ta ṣe fẹ́ láti gba òmìnira wọ́n ń ba ọjọ́ ọ̀la àwọn ọmọ wa jẹ́ láì jẹ́ pé torí lórí ètò ọ̀rọ̀ tó ń ṣe tí wọ́n sanwó fáwọn òṣìṣẹ́ àwọn iléèwé tó ń kọ́ àwọn ọmọ wa wọ́n ń ba ọjọ́ ọ̀la àwọn ọmọ wa jẹ́ ara nǹkan tó yẹ ṣe láti yà gba òmìnira òun lẹ ti gbọ́ yẹn ẹ wò ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín àròjù báyìí lọ àtún máa rí bá sọ̀rọ̀ ẹ ṣeun ó dàbọ̀ kan náà ó dàbọ̀.